Igboho pẹ̀lú ọ̀rọ̀ Yoruba nation. Ọ̀rọ̀ Yoruba nation kò fẹ́ yé àwọn kan mọ́. Wọn ò mọbi tí ọ̀rọ̀ náà dé dúró mọ́. Àwọn púpọ̀ ni kò sì mọ̀ bóyá iwájú lọlọ́kọ̀ ń wà wọ́n lọ ni o. Bóyá ẹ̀yìn ni ọlọ́kọ̀ ń wà wọ́n lọ, wọn ò mọ̀. Àwọn míì tí ẹ ń sọ pé o ṣàbò bá lè gbè mí, ṣe mí bó ṣe bá mi o jàre. Àgàgà pẹ̀lú àwọn ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Sunday Adéyẹmọ Igboho òòṣà tí ń lọ báyìí sílé àwọn lọ́balọ́ba. Ó ń bẹ àwọn tó ti ṣẹ̀ nínú wọn. Bẹ́ẹ̀ ló ń bẹ̀ wọ́n sí ìjọba Nàìjíríà pé kí olórí ìjọba náà yọ orúkọ òun kúrò nínú ìwé àwọn ọ̀daràn, kí wọ́n yéé fìyà jẹ òun láì nídìí. Yorùbá lòun, ìjà Yorùbá lòun ń gbè, kò sì sí ìdí tí wọ́n fi lè máa fìyà kan jẹ òun. Ohun tó dá ọ̀pọ̀ àwọn èèyàn lọ́kàn rú rèé. Àwọn púpọ̀ wọn sì ń béèrè pé irú èwo ni Ìgbòho ń ṣe yìí. Kí ló dé tó ń lọ ọbẹ̀ irú Ọọ̀ni? Kí ló wá lọ sọ́dọ̀ àwọn ọba? Kí ló tiẹ̀ dé tó ń dárúkọ Tinubu sọ̀rọ̀ yìí rárá, nígbà tó jẹ́ àwọn tí ọ̀pọ̀ ọmọ Yorùbá rò pé wọ́n ń ba tàwọn jẹ́ gan-an, pé wọn ò jẹ́ kí àwọn débi tí àwọn ń lọ nìyẹn. Kí ló dé tí Ìgbòho ṣe báyìí? Ìbéèrè wọn nìyẹn o. Ní ọ̀kan bí yìí, kí a kọ́kọ́ gbọ́ kinní kan yé o. Ìyẹn ni pé ohun méjì ló wà nílẹ̀ nínú ọ̀rọ̀ yìí. Ohun àkọ́kọ́ ni ìjìjàgbara. Ẹ̀kejì sì ni ìdádúró orílẹ̀-èdè ẹni. Ìjìjàgbara ni láti jà fún ẹ̀tọ́ láwùjọ tí wọ́n bá ti ń fìyà jẹni. Bóyá wọ́n ń fìyà jẹni gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ni o, tàbí gẹ́gẹ́ bí ẹgbẹ́ ni o, tàbí gẹ́gẹ́ bí ẹ̀yà kan ni o. Àwọn alágbára tí wọ́n sì láyà yóò dìde. Wọn yóò ní, rárá, ẹ ò lè ṣe báyìí fún mi. Rárá, ẹ ò lè ṣe báyìí fún ẹgbẹ́ wa. Rárá, ẹ ò lè ṣe báyìí fún ẹ̀yà wa. Àwọn yìí yóò máa bá àwọn tí wọ́n ń ṣèjọba jà láti gba ẹ̀tọ́ wọn tàbí ti àwọn èèyàn wọn lọ́wọ́ wọn. Irú ohun tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ máa ń ṣe nìyẹn. Irú ohun tí àwọn èèyàn bíi bàbá Michael Imodu, Hassan Sumonu tí wọ́n jẹ́ olórí ẹgbẹ́ òṣìṣẹ́ nígbà kan máa ń ṣe nìyẹn. Irú ohun tí àwọn èèyàn bíi Gani Fáwẹ̀hìnmí, Wọlé Ṣóyínká, Aláwọ Àkábàṣọ̀run, Ọmọyẹlé Ṣòwòrẹ́ àti àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń ṣe fún ẹ̀tọ́ ọmọnìyàn nìyẹn. Irú ẹ̀ náà làwọn tí wọ́n ń jà fún ẹ̀yà wọn bíi Frederick Fáṣẹ̀hùn, bẹ́ẹ̀ kọ́ Ramson Kuti, Ken Saro-Wiwa, Gani Adams àti àwọn ẹlẹgbẹ́ nínú OPC. Kí ni gbogbo àwọn yìí ń ṣe? Àwọn yìí ń jà fún ẹ̀tọ́ ara wọn, ẹ̀tọ́ ẹgbẹ́ wọn àti ẹ̀tọ́ ẹ̀yà wọn nínú Nàìjíríà. Òfin fààyè gba irú ẹ̀ dáadáa. Ìyẹn ló ṣe jẹ́ pé bí ọlọ́pàá bá mú wọn bíríbírí, bó ti wù kí wọ́n dààmú wọn tó, wọn yóò fi wọ́n sílẹ̀ gbẹ̀yìn náà ni. Tí a bá sì fẹ́ sọ ní àsọyé o, ohun tí Sunday Igboho wá ṣe nìyẹn. Bóyá ó mọ̀ tàbí kò mọ̀, ohun tó gbé e jáde nìyẹn. Ajìjàgbara ni Sunday Igboho. Ọmọkùnrin náà wá láti gbèjà àwọn ẹ̀yà ẹ̀, láti gbèjà àwọn èèyàn ẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. Ó sì lẹ́tọ̀ọ́ láti sọ pé kí àwọn Fúlàní tí wọ́n ń pa àwọn èèyàn òun jáde kúrò ládùúgbò àwọn. Nínú Nàìjíríà ni, ọmọ Nàìjíríà náà sì ni wọ́n. Bí ẹ̀yà kan bá sì ní ẹ̀yà kejì lára lórí ilẹ̀ tiwọn, kò sí ohun tó burú tí wọ́n bá lé wọn. Tó bá jẹ́ níbi tí ọ̀rọ̀ náà dé dúró nìyẹn. Tó bá jẹ́ ọ̀rọ̀ náà kò jù bẹ́ẹ̀ lọ, yóò ṣòro láti fi ìyà àìnídìí kan jẹ Sunday, tàbí kí ẹnikẹ́ni máa wá lépa ẹ̀mí ẹ̀ kiri débi pé wọn yóò fi lé e nílùú pátápátá. Ṣùgbọ́n gbogbo eléyìí yàtọ̀ gédégédé sí kí èèyàn kan fẹ́ fa ẹ̀yà tirẹ̀ yọ láàrin orílẹ̀-èdè kan. Ó yàtọ̀ pátá sí pé kí àwọn ẹ̀yà kan dìde kí wọ́n ní àwọn fẹ́ fa ara àwọn yọ kúrò láàrin àwọn ẹ̀yà tó kù tí wọ́n jọ ń jẹ́ orílẹ̀-èdè kan. Èyí ni pé ìyàtọ̀ wà nínú ohun tí Sunday Igboho kọ́kọ́ ṣe tó ní kí àwọn Fúlàní jáde kúrò ní ìlú Ìgangan, àti ariwo tó wá tẹ̀lé pé Yorùbá fẹ́ kúrò ní Nàìjíríà, Yorùbá nation la fẹ́, a ò fẹ́ Nàìjíríà mọ́, bí Nàìjíríà ò bá gbà lẹ́rọ̀ wọn yóò gbà lélẹ̀. Ọ̀rọ̀mọdé ò mọ àwòdì o, ìyá ẹ̀ ló màṣá, ìyá ẹ̀ tó sì màṣá yìí kò jẹ́rí ẹyẹ oko fín. Ohun tí àwọn díẹ̀ tí wọ́n kó ara wọn jọ ń sọ yìí, tí àwọn aráàlú òyìnbó náà sì ń tì wọ́n pé kí wọ́n múra sí yìí, odidi orílẹ̀-èdè kan ló máa ń ṣe é. Pẹ̀lú owó ńlá
àti gbogbo agbára ìjọba. ìyẹn ni pé tí eléyìí yóò bá wáyé, Yorùbá yóò kọ́kọ́ sọ ara wọn di orílẹ̀-èdè, gbogbo wọn yóò dúró, tàbí ó kéré tán nínú ẹni 10 àwọn 7 yóò dúró pé a kò ṣe Nàìjíríà mọ́, àwọn Yorùbá fẹ́ yapa. ọ̀nà 3 ló jẹ́ ọ̀nà ńlá tí a lè gbà ṣe eléyìí o, ìyẹn tí a bá fẹ́ ní Yorùbá nation bí a ti ṣe ń pariwo. Àkọ́kọ́ ni láti yí òfin Nàìjíríà padà. Àwọn aṣòfin tí wọ́n jẹ́ ọmọ Yorùbá ni wọn yóò sì ṣe é. Wọn yóò gbé òfin kalẹ̀ nílé ìgbìmọ̀. Wọn yóò kọ́kọ́ fi sínú ẹ̀ pé kí wọ́n yí òfin tó sọ pé ẹ̀yà kankan kò lè yọ ara ẹ̀ kúrò nínú Nàìjíríà padà. Kí wọ́n sì fi òfin míì rọ́pò ẹ̀. Èyí tí wọn yóò sì fi rọ́pò ẹ̀ yìí ni yóò sọ pé ẹ̀yà yòówù tó bá fẹ́ lọ ní Nàìjíríà lè lọ nígbàkigbà tó bá fẹ́. Ohun tí yóò ya àwọn èèyàn lẹ́nu ni pé nígbà tí wọ́n ń ṣe òfin Nàìjíríà láti fi gba òmìnira, àwọn Sàdáúnà wọ́n fẹ́ fi òfin náà síbẹ̀ pé kí wọ́n fi ààyè gba ẹ̀yà yòówù tí kò bá fẹ́ ṣe Nàìjíríà mọ́ kó máa lọ. Àwọn Àsíkìwé ló ní ìyẹn ò dáa. Ẹ̀yà kankan kò gbọdọ̀ kúrò lára Nàìjíríà, ká máa ṣe bẹ́ẹ̀ lọ ni. Ohun tó sì wà nínú òfin Nàìjíríà títí dòní nìyẹn. Àfi tí wọ́n bá sì yí eléyìí padà ni ọ̀rọ̀ náà yóò tó ṣe é sọ lábẹ́ òfin. Lẹ́yìn tí wọ́n bá ti yí i padà, gbogbo aṣòfin Yorùbá yóò wá dìde lọ́wọ́ kan náà pé àwọn Yorùbá kò ṣe Nàìjíríà mọ́, ẹ jẹ́ kí wọ́n máa lọ. Ọ̀nà kan nìyẹn o. Ìrònú tó wà níbẹ̀ ni pé ǹjẹ́ Yorùbá yóò lè kó àwọn aṣòfin ẹ̀ jọ láti ṣe eléyìí bí? Ọ̀nà kejì ni kí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá parapọ̀ lẹ́ẹ̀kan náà, kí wọ́n pè pàdé ńlá níbi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá yóò wà, níbi tí wọn yóò sì ti kéde pé àwọn kò ṣe Nàìjíríà mọ́, orílẹ̀-èdè Yorùbá làwọn fẹ́ máa ṣe. Ní irú ìpàdé yìí, gómìnà kọ̀ọ̀kan yóò máa jáde pẹ̀lú àwọn aṣojú láti ìpínlẹ̀, tí wọn yóò sì máa sọ àsíá Nàìjíríà kalẹ̀, tí wọn yóò máa gbé àsíá tilẹ̀ Yorùbá dìde. Àmọ́ kí wọ́n tó ṣe eléyìí, wọn yóò ti ní ọlọ́pàá tiwọn tí kò ní jẹ́ ti Nàìjíríà. Bí bẹ́ẹ̀ kọ́, bí àwọn gómìnà náà bá padà délé, gbogbo wọn ni wọn yóò ṣàní kọ̀ọ̀kan. Ìjọba àpapọ̀ sì lè gbé ìjọba pàjáwìrì state of emergency dìde láwọn ìpínlẹ̀ wọn. Wọn yóò yọ wọn nípò kíá, wọn yóò fi àwọn ọmọ Yorùbá míì sí i. Àwọn ọmọ Yorùbá tuntun tí wọ́n fi sí yìí ni yóò sì sọ pé gbogbo àwọn tí wọ́n wá ṣe ìkéde yẹn, ìkéde wèrè ni wọ́n wá ṣe. Ọ̀dàlẹ̀ àti àdàlúrú lásán ni wọ́n. Kò sí ọmọ Yorùbá tó rán wọn níṣẹ́. Àwọn náà yóò kó èrò dìde. Àwọn ọmọ Yorùbá kan náà ni wọn yóò kó dìde o. Wọn yóò dé pẹ̀lú ìlù àti ijó rakíraki tí wọn yóò máa sọ pé Nàìjíríà làwọn yóò ṣe títí tí ẹ̀mí yóò fi bọ́ lára àwọn. Ṣùgbọ́n tí wọ́n bá ní ọlọ́pàá àti jagunjagun tiwọn, yóò ṣòro kí ìjọba àpapọ̀ tó súnmọ́ wọn. Wọ́n sì lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n ní orílẹ̀-èdè tiwọn. Ọ̀nà kejì nìyẹn. Ọ̀nà míì ní kí gbogbo àwọn sọ́jà àti àwọn ológun tó kù tí wọ́n jẹ́ ọmọ Yorùbá dìde lápapọ̀ lẹ́ẹ̀kan náà, kí wọ́n ní àwọn ò ṣe Nàìjíríà mọ́, kí wọ́n sì fi ara wọn ṣe gómìnà ní gbogbo àwọn ìpínlẹ̀ Yorùbá, kí wọ́n sì mú olórí orílẹ̀-èdè kan láàrin ara wọn. Nítorí pé jagunjagun ni wọ́n, yóò ṣòro kí ẹnikẹ́ni tó lè kọ ọ̀rọ̀ sí wọn lẹ́nu. Yóò sì ṣòro kí ìjọba àpapọ̀ tó sáré wá pé àwọn fẹ́ dá wọn lẹ́kun. Ọ̀rọ̀ náà yóò dogun ni. Èèyàn kan ti ṣerú ẹ̀rí ṣá o. Ọ̀gágun Emeka Odumegu Ojukwu, gómìnà ilẹ̀ Igbo Eastern Region nígbà kan. Nítorí pé wọ́n pa àwọn Igbo nílẹ̀ Haúsá, ó kó àwọn sọ́jà ẹgbẹ́ ẹ̀ jọ, wọ́n sì kéde fún gbogbo ayé níbi tí ogunlọ́gọ̀ àwọn ọmọ Igbo wà àti àwọn jagunjagun wọn. Wọ́n ní ilẹ̀ Igbo yapa kúrò lára Nàìjíríà láti ọjọ́ náà lọ. Biafra làwọn yóò máa jẹ́. 30 oṣù karùn-ún ọdún 1967 ni o. Ìjọba àpapọ̀ bá wọn sọ̀rọ̀ títí. Nígbà tọ́rọ̀ náà kò sì yanjú, ogun bẹ̀rẹ̀ nílẹ̀ Igbo lọ́jọ́ 6 oṣù keje ọdún 1967. Ọdún 3 ni wọ́n fi jà o. Nígbẹ̀yìn, Ojukwu àtàwọn ọmọ ogun ẹ̀ sọ̀rẹ́ńdà. Àwọn Igbo sì tún padà sínú Nàìjíríà ni. Nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí, èwo làwọn Yorùbá ti ṣe tán tàbí tí wọ́n múra láti tọ̀ nínú ẹ̀ o. Bẹ́ẹ̀ kò sọ́nà míì tí a lè fi ní Yorùbá nation ju 3 yìí lọ. Ariwo tí àwọn èèyàn kan ń pa kiri orí ayélujára, tí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yóò máa tan gbogbo yín jẹ pé ẹ bá wa dúpẹ́ àti ní Yorùbá nation o, ọpẹ́ o, Ìgbòho ti gba Yorùbá nation fún wa o, àdúpẹ́ àwọn òyìnbó ti fọwọ́ sí Yorùbá nation o. Ṣé bí wọ́n ń tu yín jẹ ni? Èdùmàrè má jẹ́ kí ẹni tó gọ̀ kó gbọ́n, kí àwọn ọlọ́gbọ́n lè máa rí ẹni tó jẹ bí iṣu. Kí ló dé tí àwa náà kò jókòó kí a rò pé nínú ọ̀nà 3 yìí, èwo ni Yorùbá lè gbà níbẹ̀?
ṣé àwọn aṣòfin Yorùbá ni yóò kó ara wọn dìde pé àwọn fẹ́ yí òfin padà kí Yorùbá lè lọ ni? Tàbí àwọn gómìnà yín ni yóò kó ara wọn jọ lọ́jọ́ kan tí wọn yóò ní àwọn ti di Yorùbá nation? Tàbí àwọn sọ́jà wo lẹ ní tí yóò gba ilẹ̀ Yorùbá fún yín o? Àwọn ohun tó yẹ ká ronú ẹ̀ nìyẹn. Káyé jẹ́ kí àwọn aláriwo kan tàn wá jẹ, kí wọ́n máa fi yẹn pa owó lórí ayélujára pẹ̀lú irọ́ bàǹtàbàǹtà, kí wọ́n sì máa gba owó lọ́wọ́ ẹ̀yin aráàlú òyìnbó lórí ohun tí kò ṣeé ṣe. Àwọn tí wọ́n ń pariwo fún yín pé Yorùbá ti wọ ẹgbẹ́ United Nations, ṣé ẹ̀yin ò mọ̀ pé irọ́ ni wọ́n ń pa ni? UNPO lórúkọ tí àwọn kan gbé Yorùbá lọ. Ẹni tó bá ti gbọ́ UN nínú ẹ̀ yóò rò pé United Nations ni wọ́n ń wí ni. Àmọ́ kì í ṣe bẹ́ẹ̀. Ìtumọ̀ UNPO ni Unrepresented Nations and Peoples Organization. UNPO, unrepresented. Àwọn ẹ̀yà tàbí àwọn èèyàn tí wọn kò ní aṣojú nígbìmọ̀ àgbáyé. Ó dájú pé Yorùbá kò sí nínú irú ẹgbẹ́ bẹ́ẹ̀. Nítorí lára Nàìjíríà ni Yorùbá wà. Nàìjíríà sì ní aṣojú nínú gbogbo ẹgbẹ́ tàbí ìgbìmọ̀ tó wà láyé pátá. Níṣe làwọn èèyàn wá gbé ẹgbẹ́ yìí bí ẹgbẹ́ ńlá kan, tàbí bí ìgbà tó jẹ́ United Nations ló gba Yorùbá wọlé bí orílẹ̀-èdè kan. Kí a sọ kó yé ara wa o, láì jẹ́ pé ogun ńlá ṣẹlẹ̀ tí Yorùbá bá Nàìjíríà jagun, kò sí ẹgbẹ́ tàbí ìgbìmọ̀ àgbáyé kan tí yóò gba Yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. Ìdí ni pé a kì í ṣe orílẹ̀-èdè. Tàbí níbo ni àwọn Yorùbá jókòó sí tàbí tí wọ́n dúró sí tí gbogbo wọn sọ pé àfi ká ní orílẹ̀-èdè tiwa? Àwọn wo ló jókòó síbẹ̀? Ṣé àwọn ọba wa ni àbí àwọn gómìnà àbí àwọn aṣòfin wa? Ẹ má jẹ́ kí àwọn èèyàn tàn wá o, tàbí kí a máa tan ara wa jẹ. Àwọn kinní kan wà tí àwọn tí wọ́n bá fẹ́ gba Yorùbá sínú ìgbìmọ̀ àgbáyé yóò béèrè kí wọ́n tó gbà wá wọlé. Tàbí bí Amẹ́ríkà tàbí orílẹ̀-èdè ńlá kan bá fẹ́ dúró sẹ́yìn wa. Àwọn kinní kan wà tí wọn yóò fẹ́ mọ̀ o. Àkọ́kọ́ ni pé àwọn wo ni wọ́n ń ṣe gómìnà ní agbègbè yín o? Ṣé Fúlàní ni àbí àwọn Ìgbò? Ó dájú pé ìdáhùn wa ni pé àwọn ọmọ Yorùbá wa náà ni. Wọn yóò tún béèrè pé ǹjẹ́ a ní aṣojú ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀? Ó dájú pé a ó sọ pé bẹ́ẹ̀ ni, nítorí àwọn aṣojú wa pọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti kékeré. Wọn yóò béèrè pé ta ni olórí orílẹ̀-èdè Nàìjíríà báyìí? Haúsá ni àbí Fúlàní? Ó dájú pé a ó sọ pé Yorùbá ni. Báwo ni wọn kò ṣe wá ní rò pé oníjìbìtì 419 tàbí oníranù ni wá bí a bá ń pariwo pé a fẹ́ ní Yorùbá nation? Wọn yóò ní kí ló dé tí a kò lọ bá àwọn èèyàn wa tí wọ́n wà nínú ìjọba tàbí nílé ìgbìmọ̀ tàbí tí wọ́n ń ṣe gómìnà sọ̀rọ̀. Àwọn nìkan ni wọ́n lè jà fún wa. Bí bẹ́ẹ̀ kọ́, ẹni bá jáde tó ní àwọn ọmọ ogun Yorùbá kan, ọ̀rẹ́ ò ní yàtọ̀ sí ti Nnamdi Kanu yìí. Wọn yóò kàn gbé tí wọn yóò sọ sí tìmọ́lé ni. Nígbà tí yóò bá sì fi jáde níbẹ̀, yóò ti di arúgbó. Sunday Igboho ti sọ ara ìdí èèyàn ńlá nílẹ̀ Yorùbá. Akọni kan tó ti fira ẹ̀ hàn ni. Ẹ ò ṣe fi ilẹ̀ sáyé ẹ̀. Ó ti hàn pé akọni kan tó lè ṣáájú ogun fún ẹ̀yà wa bí àwọn Fúlàní tàbí ẹnikẹ́ni bá tún fẹ́ máa jẹ wá níyà ni. Ajìjàgbara ni. Àmọ́ nígbà tí ẹ bá ń lọ orúkọ ẹ̀ pọ̀ mọ́ Yorùbá nation, bí ẹni pé ẹ fẹ́ tàn fẹ́ kùn pajẹ ni o. Bí ẹ̀yin bá sì tàn fún ẹkùn pajẹ tán, ẹ ó máa bá ayé tiyín lọ pẹ̀lú àwọn ọmọ tiyín àtàwọn aráalé yín. Mọ̀jà mọ̀sá là á mọ akíkanjú lógun. Akíkanjú tó bá mọ̀jà tí kò mọ̀sá, irú wọn yóò bá ogun tí kò tó nǹkan lọ ni. Kí Sunday Igboho wà nípò ajìjàgbara. Àwa tí a sì fẹ́ Yorùbá nation, ẹ wò kò sí ohun tó dáa tó o. Ká wà lórílẹ̀-èdè tiwa, ká ní ààrẹ àti àwọn olóṣèlú tí a jọ gbọ́ èdè kan náà, kí a sì máa pe ara wa ní Yorùbá nation tàbí orílẹ̀-èdè Odùduwà. Àmọ́ àyàngbé ajá ni o. Ó dùn púpọ̀, ó kàn jẹ́ pé kí la fẹ́ máa jẹ tí ajá yóò fi gbẹ ni. Ọ̀rọ̀ náà gba ètò bí a kò bá sì tó dáadáa látilẹ̀, kìnní náà yóò dàrú gbẹ̀yìn ni. Bí ọ̀rọ̀ bá dà báyìí, àwọn onílù á ní kò gbá gìràgìrà, kò gbá gìràgìrà, ohun tọ́lọ́run ó ṣe kò gbá gìràgìrà. Bí wọ́n bá sì yí ìlú ọ̀hún padà, wọn á tún ní ká fi sùúrù sí, ká fi sùúrù sí o. Àròkàn kì í gbóná gìrìgìrì kó má tutù, ẹ fi sùúrù sí. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Sunday Igboho àti Yorùbá nation wò fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.